Ẹ káàárọ̀, mo fẹ́ sáré ṣe quick one láàárọ̀ yìí. Orin tí mo tún fẹ́ kọ, orin yẹn náà ni mo ti kọ rí lórí ètò, màá tún kọ. Ó lọ báyìí wípé Monofiki asọ́lé mi túlétúlé, bó ti ń wò mí bẹ́ẹ̀ ló rẹ́rìn ló tún yí mú. Ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin ẹrú Allah, ẹ̀yin ẹrú àràbò, ẹ wá bọ́ta lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bàbá mi Fádàrẹ Adéníyì ẹ̀ka àbùmù kọfẹ́ sáré ṣe fast one ni. Ẹ wá ń sun ẹkún. Ìsìn yín lẹ́ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ẹ máa pe Olúwo, ẹ máa sọ pé òun ló ń dá wàhálà lẹ̀ fún gbogbo ẹ̀yin mùsùlùmí. Ẹ ń wá ẹni tẹ́ máa fi blame lé lórí. Ẹ máa sọ wípé Mufti Ìwó, òun ni òye bú àwọn oníṣẹ̀ṣe, òun ló fà á tí ẹjọ́ tí kìíní bá ń break ẹ jẹ́ kí n mọ̀, torí mò ń get signal kan bíi tí mi ò like. Mo dẹ̀ fẹ́ sáré ṣe fast one ni, torí mo níbi tí mò ń lọ, mo ní a lot of appointment. Ẹjọ́ ẹ má bínú, ó dàbí pé kìíní yìí ó ń break. Bàbá mi Adéníyì, iṣẹ́ ẹ̀ ń gbọ́ mi dáadáa, bó ń break ní kókó kọ́ọ̀tì ẹ̀ kí n record ẹ̀ kí n gbé bọ́ síta. Ẹjọ́ tí kìíní bá ń break ẹ jẹ́ kí n mọ̀, torí mò ń get. Ok, ó náà ń pò ṣì lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ̀yin lẹ ń sọ wípé Olúwo ló fà á fún yín, igbá àwo ló fà á fún yín. Ó náà pé mo máa record kìíní because mo ń rí wípé ó break. Ok, ó wà ok. So Olúwo ló fà á fún yín, igbá àwo ló fà á fún yín, òun ló jẹ́ kí àwa oníṣẹ̀ṣe ká máa bú Islam nísìn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ṣeun bàbá mi Fádàrẹ, ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwọn tó ń bọ́ síta tí wọ́n ń ṣe fídíò tí wọ́n ń wọ̀nù Olúwo nísìn nínú àwọn mùsùlùmí, ṣé wọ́n kú láti jọ́ yìí ni àbí wọ́n nà? Wọn ò sí láyé, wọn ò sí nílé, wọn ò sí ní gbogbo àgbáńlá ayé yìí, wọn ò sí níbẹ̀. Wọ́n ti parẹ́ máyé lára for those few days tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, few months yìí la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àbí kò tí pé 2 years o ta bẹ̀rẹ̀ o. Ẹ wá jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé nísìnyí ló ṣẹ̀ṣẹ̀ bí wọn, wọ́n ṣẹ̀ṣẹ̀ jí sáyé ni àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá wọn lọ́tọ̀ ni? For years tí àwọn bàbá ńlá kú wọ́n rí pọgbá àwọn tí ń bú oníṣẹ̀ṣe, tí wọ́n ti ń ṣépè fún àwọn tó ní ilẹ̀ wa. Ajá ni Bello number 1 nìyẹn. Nínú àwọn tó darúgbó jù nínú àwọn mùsùlùmí, nínú àwọn bàbá yín nínú Islam tí wọ́n ń bú ìṣẹ̀ṣe, tí wọn ò ní iṣẹ́ méjì. Bàbá Ògúnṣẹ́gun, mo rí yín. Tí wọn ò ní iṣẹ́ méjì tí wọ́n bú oníṣẹ̀ṣe lọ, ọ̀kan gbòógì ni Ajá ni Bello wà láàrin wọn. Kú o, ẹ̀nùgbà tájá ni Bello máa ń sọ wípé yóò jẹ̀yà láyé, yóò tún lọ jẹ lálìkìyámọ̀. Rí bá wí nígbà náà o. Ó ṣe wá jẹ́ Olúwo tó bẹ̀rẹ̀ tí ò tiẹ̀ tí ì pẹ́ yìí lẹ fẹ́ da gbogbo blame lé lórí. Olúwo ló fà á fún yín, Mufti Ìwó ló fà á fún yín, igbá àwo ló fà á fún yín. Monofiki yín ti pọ̀ jù. Àbòsí yín ni ò jẹ́ káyé yín ogún. Ẹ̀yin gan fúnra yín tẹ̀ ń wá ẹni tẹ́ máa put blame lórí. Ẹ̀yin gan nǹkan tẹ́ fi ṣiṣẹ́ ṣe nìyẹn. Mo sáré mẹ́nu sórí ibẹ̀ yẹn, mo gbé kúrò bẹ́ẹ̀ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tó tún jọ bẹ́ẹ̀ ni wípé wọ́n ní ẹ lọ bá àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe, àwọn bàbá wa pé kán wá bá àwọn sọ̀rọ̀. Ẹ jọ àwọn ọmọ wo? Ṣé àwọn ọmọ tí wọ́n bí sínú ìṣẹ̀ṣe, tí wọ́n tọ́ sínú ìṣẹ̀ṣe lẹ́ni kan wá bá sọ̀rọ̀? Mo béèrè lọ́wọ́ yín ni, èmi ò mọrú ọ̀rọ̀ tó fẹ́ fi bá wa sọ, torí àwa ò gbọ́ language tí wọ́n ń sọ. Àwa ò mọ kankan nípa ìṣẹ̀ṣe. Tá bá ní pé ká mú wa, you are neither here or there ni. Òun ni wá. Neither he neither she ni. No she àbá lọ ṣe pé. Ṣó ti yé yín? A lè pera wa mùsùlùmí, a dẹ̀ lè pera wa lóníṣẹ̀ṣe. Agbede méjì la wà, torí a mọ kankan nípa ìṣẹ̀ṣe yìí. A tún lè sọ pé a tún jẹ́ mùsùlùmí ju oníṣẹ̀ṣe lọ because a sì mọ kankan nípa Islam.
so àwọn bàbá tẹ́ ló ń bá lẹ́yìn tẹ́ ní kán wá máa bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ à ń ṣọmọ wọn because a mọ anything nípa wọn. Bàbá tó bímọ tó tọ́mọ tó rí ọmọ tó ṣe gbogbo ẹ̀ jẹ́ kán rí wa tọ́ náà jẹ́ kán rí wa tọ́ àti kékeré jẹ́ káwọn bàbá yẹn àti ìyá yẹn nínú ìṣẹ̀ṣe jẹ́ kán rí wa tọ́ àti kékeré lẹ ti gbé wa lọ sí ilé kéwú àti kékeré lẹ ti kéwú sí wa létí. Àwọn bàbá yẹn ò dẹ̀ bá yín dùn so kí ló dé tó jẹ́ nísìnyí lẹ fẹ́ lọ bá wọn pé kán wá bá àwọn tó ń sọ̀rọ̀ lórí social media sọ̀rọ̀. Wọn ò mọ̀ wá rí àwa náà ò mọ̀ wọ́n rí àjọ mọ̀ra wa rí kò sí nǹkan kan tá a jọ fi mọ̀ra wa rí àbí tá a jùjọ bára wa ṣe rí so kò sí nǹkan tó kan àwọn bàbá yẹn pẹ̀lú tiwa. Èmi fẹ́ rí àwọn bàbá tó fẹ́ wá bá wa sọ mi ò ní kó má bá wọn ìṣeré mi yìí mi fẹ́ sọ̀rọ̀ fún everybody ìṣeré mi yìí mi tí mọ bàbá tó fẹ́ bá mi sọ torí mi ò mọ̀ wọ́n rí wọn ò dẹ̀ mọ̀ mí rí àdẹ̀jọ mọ̀ra rí torí àwọ̀ wọn kọ́ ni mo dàgbà sí mi ò mọ̀ nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe mi ò mọ̀ anything nípa ìṣẹ̀ṣe mi ò mọ̀ nǹkan kan pa ẹ̀ ṣó ti yé yín èmi ò gbọ́ pá mi ò gbọ́ po mi ò gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn ẹ rí pé mo dákẹ́ látijọ́ ọjọ́ yìí lórí social media yẹn kankan tẹ́ bá rí mi ni mo máa sọ̀rọ̀ so àwọn bàbá yẹn tó fẹ́ bá wa sọ̀rọ̀ tẹ́ ẹ rò wípé àwa ò tí ì mọ̀ wípé ọ̀rẹ́ ni yín náà ẹjọ́ máa ń ṣe exchange ogun láàrin ara yín ni náà ẹjọ́ wà ní lady ni náà ṣé nítorí pé ẹ̀ ń parọ́ fáwọn àwọn mùmú nànà mú tó ń tẹ̀lé yín lẹ́yìn àwọn bàbá yẹn gan tó wà nínú ìṣẹ̀ṣe gan inú ọ̀pọ̀lọpọ̀ míì nínú wọn ò dùn sí nǹkan tá à ń ṣe náà ṣẹ́rù pa àmọ́ ni torí wọ́n ti mọ̀ wípé friendship yìí kó máa ní bá nínú ó máa kan kó ṣe gbogbo wọn but most of àwọn bàbá àti ìyá nínú ìṣẹ̀ṣe ẹjọ́ ń ṣẹgbẹ́ ni ẹjọ́ ń ṣe gbogbo ẹ̀ ní ògbó ní gbogbo ẹ̀ eléyìí tẹ́ lọ dá sílẹ̀ reformed ògbó ni ẹjọ́ wà ń bẹ̀ ni náà ẹjọ́ ń exchange oògùn pẹ̀lú ra yín so àwọn bàbá yẹn lẹ fẹ́ kán wá bá wa sọ àwọn bàbá tó yẹ pé àwọn gan most of them wà guilty of nǹkan táwa gan jà lé lórí they are guilty nítorí ara ojú ni wọ́n làálẹ̀ báyìí tí ifá Muhammed jáde tí ifá Abdullahi jáde tí ifá Aluwala jáde ifá Alágé jáde ojú lọ́la àlẹ́ wọn kú ṣáwọn bàbá tó jẹ́ wípé ọwọ́ yìí ti jọ wọ́wọ́ pàdé ní yín friendship yín ìmùlẹ̀ ni kò sẹ́ni tó lè yà yín lẹ́fẹ́ kún wá bá wa sọ àwọn bàbá wa yìí tẹ̀ ń sọ yìí gan àwa gan ò fi tipá ti gbogbo ara gba tiwọn àwọn gan bó ṣe wà yẹn níbikíbi tí wọ́n bá wà nínú àwọn bàbá wa tó bá ń bá ẹ̀yìn olóṣùká yìí ṣe àwọn gan ẹ̀rù ń bà wọ́n wọn mọ bí tó lè já sí torí wọ́n mọ̀ pé bó ṣe ń jábọ̀ yìí kì í ṣe orí tiyín nìkan ló máa jálé àjọ àtàbárà alẹ́ àtàbárà oko yá ń pẹpẹ skátàskátà ni ṣe báwọn ló ń bo àṣírí yín láti ọdún yìí ìyí tó tẹfá nínú yín àwọn ló ń bo àṣírí yín ìyí tó rúbọ tó ń ṣètùtù nínú yín àwọn ló ń bo àṣírí yín ni wọn jẹ́ kí gbogbo aráyé mọ̀ pé irú èèyàn tẹ́ jẹ́rìí wọn jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé irú èèyàn tẹ́ jẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe àwọn ló ń bo àṣírí yín àwọn ló ń jẹ́ kẹ́ wà comfortable nínú òṣì àti ìṣẹ́ àti ìranù tẹ́ ń ṣe sí ìṣẹ̀ṣe àwọn bàbá yẹn lọ ṣílẹ̀kùn fún olè yín tẹ́ fi ráyè jà wọ́n lólè tẹ́ fi ja ọmọ wọn ẹ jà wá lólè ara ẹ jà wá lólè ẹ̀mí ẹ jà wá lólè ọpọlọ ẹ jà wá lólè emotional gbogbo ẹ physically spiritually psychologically ẹ jà wá ní gbogbo olè àti gúrò láyé wa ẹ jà wá lólè yẹn àwọn ni wọ́n ṣílẹ̀kùn fún yín so àwọn bàbá yẹn lẹ fẹ́ lọ bá ṣe meeting kan wá bá wa sọ̀rọ̀ kí ló fẹ́ bá wa sọ ṣé mọ̀ pé téèyàn bá mọ ọ̀tá ẹ̀ kò ní mọ bó ṣe máa bàjà àwa mọ ọ̀tá wa ṣó ti yé yín kò sí pé ní sẹ́ńtúrì tá a wà yìí a mọ ọ̀tá wa a lè fi ọ̀tá ṣọ̀rẹ́ tá a bá dẹ̀ fi ọ̀tá ṣọ̀rẹ́ bá ṣe máa mú láti rẹ́kẹ̀ ẹ̀ lẹ́yìn àwọn bàbá wa àtàwọn ìyá wa nínú ìṣẹ̀ṣẹ̀ àwọn gan pẹnẹgọ àbí wàá lọ ṣe pé orúkọ tí màá nìyẹn sọ lórí ètò mi last time àwọn gan wọn ò mọ ibi tó fẹ́ ẹ̀rù ń bà àwọn gan bó ṣe wọn ò rírú eléyìí rí wọn ṣe mọ̀ kó àwọn bàbá wa ní ilẹ̀ kóòtù òjì wọn máa ní àrírú ẹ̀rí wọn fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni eléyìí gan kò sọ̀rọ̀ pé wọ́n fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ reality ni kò sẹ́ni tó rírú ẹ̀rí ó ju ọjọ́ orí wọn lọ ó ju ìmọ̀ àti òye most of àwọn bàbá wa lọ kì í ṣe gbogbo wọn
ṣáwọn yẹn lè fẹ́ lọ bá àwọn tá a ti ń rí wọn bí enemy most of them láàrin yín a ti ń rí wọn bí enemy a ti máàkì wọn pé enemy wà ní wọn ṣáwọn lè fẹ́ lọ bá ṣe meeting àwọn tó jẹ́ wípé partner in crime ní lè fẹ́ lọ bá ṣe meeting kan wá bá wa sọ̀rọ̀ èmi ò mọ̀ tẹ́lòmíì o èmi kò sẹ́nibọ̀dì èmi ò lólùbáwí àwọn tí ò bá mi wí tí wọ́n tún jẹ́ bàbá àti ìyá fún mi àwọn gan inú wọn dùn sí nǹkan tí mò ń ṣe torí pé ọkàn wọn mọ̀ sí torí pé wọ́n mọ òdodo wọn jẹ́ fún irọ́ bo òdodo mọ́lẹ̀ so ṣe ti wá rí tí wọ́n bá sọ pé èèyàn ò lólùbáwí kì í ṣe pé ọmọ yẹn ò kì í gbọ́ràn bí kò ṣe wípé ẹni tó yẹ kó bá wí gan rí wípé nǹkan tó ń ṣe ó tọ́ àwọn bàbá tó jẹ́ wípé lálálẹ́ mọ bá ṣe ń yọ wọlé gbẹ ìkùlé wọnú yàrá wọn lọ gba nǹkan kan lọ́wọ́ wọn tí wọ́n dẹ̀ ń bò yín tí wọ́n sọ pé Ọ̀rúnmìlà kan wọn bẹ́ẹ̀ kíní kan kan wọn bẹ́ẹ̀ àwọn baba ńlá wa tábà ti mulẹ̀ pẹ̀lú yàn wọn kì í dalẹ̀ wọn kì í ṣe kíní kan àwọn ẹlẹ́fẹ́ kan wá bá wa bí ẹni wo lọ́fẹ́ fi wá sọ kán ti ẹ̀ gbé fóònù ọ̀hún kan pẹ̀lú èmi yìí wípé kí ni wípé ká fi ilẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ káyé wa máa rún lọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí wọ́n pè ní èèwọ̀ ní ilẹ̀ wa láti tẹ̀ mọ́lẹ̀ inú yín dùn nígbà tí inú yín dùn bàbá ńlá kù pọ̀n nípa gbá ẹ ṣó ti yí ẹ mi ò ní dárúkọ ẹ because mi ò fẹ́ fún ẹ ní attention ṣó ti yé yín àwọn bàbá yẹn mo fẹ́ rí kán pé irú èmi ṣe nísìnyí gan àwọn gan ti wà shocked wọn ò mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi máa tẹ love and life because mi ò rí anything mọ́ torí wọ́n ti ń flag èmi ò tí ì rí bàbá náà àbí ìyá náà tó fẹ́ sọ fún mi pé kí n stop nǹkan tí mò ń ṣe mi ò tí ì rí tí ifá ò sọ wípé kí n stop ẹ̀ lẹ́yìn ifá tún ní lọ́dọ̀ tèmi nǹkan tí mo máa ṣe tí máa fi lé ọmọ lọ́wọ́ ẹ gbọ́ ni mo máa ṣe máa fi lé ọmọ lọ́wọ́ ọmọ mi á tún fi lé ọmọ lọ́wọ́ iye generation tẹ́yìn tí ń ṣe tẹ́ tí ń ṣe tá máa fi water yín down generation to generation àwọn bàbá yẹn gan ò tí ì mọ irú ìdájọ́ tó ń bọ̀ wá fáwọn àwọn bàbá yẹn nínú ìṣẹ̀ṣe tó ń bá yín ṣe tó ń bá yín jẹ tó ń bá yín mu tó ń bá yín wọnú kí ló ti ń porúkọ ìmùlẹ̀ burúkú àwọn gan tí ìmọ̀ nǹkan tó ń bọ̀ wá bá wọn they don't have idea because nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gan lásán ti ṣe ó gbé wọn ní ṣọ́kàn ṣé ti yé yín wọn ò wá mọ àárọ̀ ọ̀la tó máa mọ bóyá tiwọn gan ló máa tún worst ju tiyín lọ torí àwọn ni wọ́n jẹ́ kí level of òṣì yẹn kó pọ̀ tó báyìí tẹ̀ ń ṣe yẹn. Ayọ̀ alarm ti dún but in the next 10 minutes àwọn ló jẹ́ kó pọ̀ level òṣì. Kì í ṣe gbogbo oníṣẹ̀ṣe kò ń ṣe gbogbo àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe ló wà lẹ́yìn yìí but àwa mọ̀ èyí tó bá ti lè tó láti pè wá láti lè pẹ̀tù sí nǹkan ìyá tí mo pẹ́ ní mi ìwà ni. Number 1 a máa mú ni a máa mú sọ́wọ́ eléyìí tó bá ti lè sọ pé bá ṣe ń ṣe yóò tọ́ àti mọ̀ pé enemy kan ti wà identified nítorí ẹ kò gbọ́dọ̀ tọ́ sí ẹnu wọn láti bá wa sọ kì í ṣe ti disrespect kì í ṣe ti àìbọ̀wọ̀ fágbà àwọn gan mọ̀ ká fi tẹ̀gàn kún ká yọ tẹ̀gàn kúrò ńbẹ̀ ká fàbòsí kún ká yọ tàbòsí kúrò ńbẹ̀ kò yẹ kó tọ́ sí ẹnu kò yẹ kó tọ́ sí wọn lẹ́nu báwọn fẹ́ bá wa sọ kò yẹ rárá wọ́n ní gbogbo nǹkan ló yẹ èèyàn ṣó ti yé yín ìyẹn tó ń tini lójú tó ju olè lọ ó wà òun ni nǹkan tá a jọ ń sọ yìí okùn ọrùn àbí kí ló kò yẹ adìyẹ kò yẹ wọ́n láti bá wa sọ tó bá jẹ́ yẹn lè fẹ́ sọ kò yẹ lẹ́nu wọn rárá kò tọ́ sí wọn ní ẹnu rárá àtọ́ so bí bá ṣe pọ̀ yín ẹ̀yin àtàwọn bàbá wa tẹ́lẹ̀ èèwọ̀ ni ṣé mọ̀ ni èèwọ̀ tẹ́ ń fún wa jẹ tẹ́ ń fún wa mu tẹ́ fi ń wẹ̀ wá tẹ́ fi ń ṣe gbogbo ẹ̀ lórí ilẹ̀ wa ni tẹ́ ń ṣòṣì ẹran tó ṣẹ́ níwò èèwọ̀ lẹ́ ń fún wa jẹ nísìnyí wọ́n dẹ̀ ti rí wípé èèwọ̀ ti ń béèrè lọ́wọ́ wọn
ṣe rí nǹkan kan wà tán máa ń sọ ní court wọ́n ní is either you talk now or you remain silent forever. Bó ṣe rí nìyẹn. Àwọn ò lè tọ́ọ̀kì mo ti ẹ̀ fẹ́ rí kán wá bọ́ sí social media kán wá sọ àwọn remain silent forever kán bá kú ni bó ṣe máa bá whatever tẹ́ bá jọ ń ṣe náà wọ́n máa silent wọ́n máa bá kú wọ́n máa bá wọnú ibojì òkú tó bá fi kú wọ́n máa gbé lọ ni wọn ò lè sọ kán wá sọ náà báwo ló ṣe fẹ́ wá sọ a máa gbé gbogbo ẹ̀ tì sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo rọ̀bọ̀rẹ́bẹ́ tá à ń ṣe yẹn a máa gbé tì sẹ́gbẹ̀ẹ́ kan irú bàbá tó bá wá sọ àwa fèsì ẹ̀ àtúnjẹ́ kó yé wọn pé kò sí nǹkan tí wọ́n lè ní lágbára kò lè ràn wá torí wípé kí ni iṣẹ́ àwọn irúmọlẹ̀ táwọn rò pé àwọn gbéṣẹ́ ẹ̀ lè lọ́wọ́ táwọn ti fi àbòsí àti òṣì àti ìṣẹ́ àti irọ́kun yẹn àwọn ló tún rán àwa wá ká tún wá straighten àwọn wọn lè ṣe ni àwa olólùbáwí ẹ̀ gbọ́ ni àní torí àwọn tó yẹ kó bá wa wí olódodo ni wọ́n tó ń jẹ́ bàbá fún wa àti ìyá wa wọ́n dẹ̀ ń sọ fún wa pé àwọn wà lẹ́yìn wa wọ́n tún ń ṣèwúre fún wa ni. So tẹ́ bá rò pé ẹ̀yin àti bàbá kan lọ ṣe meeting àárín ọ̀rọ̀ hunrun inú ẹlẹ́dẹ̀ ló máa gbé ṣó ti yé yín ọ̀rọ̀ hunrun inú ẹlẹ́dẹ̀ ló máa gbé kó wà ń bẹ kó jẹrà síbẹ̀ kó kú síbẹ̀ kó pín síbẹ̀ ń ṣe nǹkan tẹ́ lè gbé wá sórí social media kó dẹ̀ ń ṣe kankan tó máa pè anybody èmi ò number one mi ò lè you know I can't speak for everybody èmi ò number one mi tí rẹ ni náà tó fẹ́ pè mí tí rí àwọn náà mọ̀ pé àwọn ò ní pè gbogbo ń tà ń ṣe bá ṣe ń ṣe lọ́n rí ní kọ́ má bá yín ṣe gbogbo ìbáṣe tó ń bá yín ṣe yẹn òṣì àti ìṣẹ́ ilé ayé wọn nìyẹn kọ́ má bá yín ṣe lọ àwa ò ní kọ́ má bá yín ṣe kọ́ má bá yín ṣe lọ ṣùgbọ́n òkùnkùn bírímù tẹ́ ẹ fodódé yẹn àárín ara yín ní kẹjọ dé mọ́ kó jọ ṣókùnkùn sára yín ṣó ti yé yín fàkátì bó ṣe jẹ́ nìyẹn o so ẹ máa bọ́ síta ẹ máa sọ wípé olúwo ló fà á kinní kan ló fà á ọ̀lẹ́rí kú ọkọ ti rọ̀ mọ́ àbí ọ̀bùn rí kú ọkọ ti ràn mọ́ ẹ̀yin kú gbàtàjà ní Bello ń ṣe tiẹ̀ ajágbémọ́ gbé kèfèrí gbogbo àwọn tó ti wá bìfọ́ ajá ní Bello ẹ kú ẹ sí láyé gbà tí gbogbo wọn ṣe títí àwa yìí fi dàgbà ẹ tún jẹ́ ká máa ibi tẹ́ brainwash wa dé ká máa la ẹnu bú àwọn ìyálà wa àwọn bàbá lákù bàbá wa tí wọ́n àwọn ọkùnrin pọ̀ gbá wa tí wọ́n tẹ̀lé wa dó ẹ brainwash wa débẹ̀ nísìnyí àti wá tají mọ́ yín lọ́wọ́ ilẹ̀ ti mọ́ bó lóró yín ó ti bọ́ lọ́wọ́ yín ẹ wá ń sọ pé kinní kan ṣé olúwo mélòó lolúwo tí ì ṣe àwọn oṣù mélòó lolúwo tí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ajá ní Bello ẹ fẹ́ fi wé ti ajá ní Bello ó yẹ kẹ́ ẹ lọ mú ajá ní Bello kẹ́ ẹ lù pa ni tó bá jẹ́ pé ẹ fẹ́ fi máa wé pé ta ló kó bá yín nínú Islam ó yẹ kẹ́ ẹ múrú àwọn bíi ajá ní Bello ajágbe gbogbo àwọn ajágbe mọ́kò ìfèrí yẹn tẹ́ bá mọ bí tó sin sí kẹ́ lọ wú jáde kẹ́ ẹ sun ikú ẹ̀ kẹ́ ẹ já jẹ gbogbo àwọn bàbá yín tó ti kú nínú Islam ó yẹ kẹ́ lọ wú òkú wọn kẹ́ ṣe báṣubàṣu eléyìí tó sì wà láyé nínú wọn kẹ́ lù wọn bí ẹni máa fọ́ lójú tẹ́ bá fẹ́ justice fún Islam fẹ́ ṣe máa ṣe nìyẹn kì í ṣe pé kẹ́ máa ẹni tó ṣẹ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ lánàá tó ti yé yín ajá ní Bello ó ṣe tó fi dàgbà ni tó bá kú àwa wo la máa sin òkú ẹ̀ èmi tí mo máa sin òkú ajá ní Bello mo ń sọ fún yín máa dín àkàrà ẹ̀ àdè máa sin òkú ẹ̀ àtún máa fa rò fún gan tó bó ṣe wà yẹn ó ṣẹgbẹ́ ó ní fáńlé àwọn ẹlẹ́nu bọ́jọ̀bọ̀jọ̀ ẹ wo mi ò rí jù báyìí lọ ṣó ti yé yín àbá ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ tó kó dùn díndín bá ti bí tẹ́tí ń ṣe mítìn yín kẹjọ kó mọ láàrin ara yín kẹjọ máa bára yín sunkún ẹ̀yin àwọn bàbá wa tó bá jẹ́ oníṣẹ̀ṣe tó bá yín ṣe ẹjọ́ sunkún láàrin ara yín kẹjọ gbé tọ́ yín mì ẹ̀yin lẹ́jọ́ mọ̀ ṣùgbọ́n pé ẹ máa pè wá yẹn ẹ̀yin kò ní fẹ́ dà ó níbi tágbàlagbà náà máa ń dàgbà dé kò ní fẹ́ fà gba ara ẹ̀ wọlé torí àwọn tó wà níta lọ́wọ́ búdòzà ó kéré lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó a gbé wá ṣé mo sọ nígbà yẹn mi ò tí ì mọ̀ wípé àwọn bíi
olówó Èkó máa bọ́ síta mi mọ̀ pé àwọn olówó Èkó máa bọ́ síta rárá mo sọ nígbà yẹn nígbà títa náà lọ́hùn mo ní tẹ́ bá mọ nǹkan tó ń bá yín pò àti ìbẹ̀rẹ̀ rárá ara yín ti ń kọ́ ṣẹ̀dí pé àwọn tó wá bọ́ síta ń sìn ó tún èrú èmi ìgan tún ṣe báyìí ṣe ti rí àwọn tó tún máa bọ́ síta lẹ́yìn tiwọn ó tún máa worst generation to generation stage by stage ni tó ti yé yín sẹ́ńtì máa mọ́kọ̀ sit down kí ló ń kan yín lójú kí ló ń jẹ́ kára yín gbóná ẹ sit down kẹ́ calm down báwọn bàbá wa náà ṣe calm down tẹ́ bá yé wọn jẹ́ nìyẹn tẹ́ sọ wọ́n di ẹni àìjírí ẹni àìjíkọ ẹ̀yin náà ẹ calm down now àwa tá a dẹ̀ wá ń ta lọ́wọ́lọ́wọ́ yìí ṣé ẹ̀wọ̀n lẹ̀ ń gbọ́ yẹn wọ́n ní ọ̀rọ̀ ta ẹjẹ́ sáré kọrin yìí orin sí bọ̀bọ̀ yìí kọ́ ó ní ọ̀rọ̀ ta la ò bá pò ṣe sí bí ò bá ṣe olóṣì tó ń ṣòṣì bí iṣẹ́ a sọ fún kò gbà kó yé ṣòṣì bí iṣẹ́ àwọn tó yẹ kó tún sọ fún kó yé ṣòṣì bí iṣẹ́ wọ́n fi sílẹ̀ wọn ò sọ fún ó ń ṣòṣì ìbẹ̀rẹ̀ aṣẹ́wó ìgbà tó wá dolóṣì ó wá ń kígbe ṣàánú ajé lórí rédíò ó ń kígbe ṣàánú ajé lórí tẹlifíṣàn ó ń kígbe ṣàánú ajé ọmọ síbẹ̀síbẹ̀ ọmọ òṣì ló ń ṣe kí ló dé ẹ fílẹ̀ bó ṣe wà yìí ẹ jẹ́ ká máa lọ bá lọ bẹ́ẹ̀ tó ti yé ẹ má yẹ kó ta yín lára òkè òṣùpá ló kọrin yẹn so ó ti yé yín ẹ má yẹ kó ká yín lára calm down kí ló dé mélòó la ti ṣe ọdún mélòó la bẹ̀rẹ̀ báyìí tó ti wá di wàhálà tó ti ń di pé ẹ ti ń fi Monofiki ara yín pé ogun tẹ́ ti sọ pé ogun ti dé o ogun dé o ogun ló fẹ́ fà yìí o ogun ìjà ẹ̀sìn rẹ o kí ló dé ṣẹ́yìn nìkan lẹ ya wèrè ni gbogbo wa lájọ ní wèrè yìí gan tún ní gírèdì jura wọn lọ ẹ̀ẹ́dẹ̀ tí ì rí nǹkan kan ẹ̀ tí ì ṣe kí ni ẹ̀ tí ì rí nǹkan kan mo ṣe sọ fún yín èmi gan ò mọ̀ pé máa tó báyìí nígbà tí ta dọ́lọ́ tí mo sọ fún yín pé àti ìmọ̀wọ́ sápò débi tá a máa rẹ yẹ mú àṣẹ̀ṣẹ̀ mọ́wọ́ sápò ni àti tí ìmẹ́yẹ o nǹkan táwọn ms bàbá ń ṣe yẹn wọ́n ṣẹ̀ mọ́wọ́ sápò ni ṣe hàn pé ńgbà yẹn mo sọ fún yín pé a kàn mọ́wọ́ báyìí a prepare láti mú sápò nísìn pẹ̀lú àwọn ms bàbá àti olówó Èkó wọ́n ti mọ́wọ́ sápò báyìí káwá mẹ́yẹ ló kú báyìí àdẹ̀ tí ìmọ̀ ẹyẹ àti ìmọ̀ ẹyẹ àti ìrẹ̀yẹyẹ gan-an apá ti ń wà ní àwọn ìgbà tá a bá fi mú ẹyẹ tá máa mú ẹyẹ tá máa mú bọ́tà tẹ́yìn àtàwọn bàbá wa tẹ́jọ́ ń ṣe yẹn òun lẹyẹ tá máa mú bọ́tà yẹn ojú yín àjọ bó papọ̀ ojú yín àjọ bó abo ṣìkàṣìkà àwọn bàbá wa tó kù nínú ìṣẹ̀ṣe tí wọn bá yín ṣe àwọn gan máa mú tó bá ti fẹ́ mú 10 step súnmọ́ yín wọ́n á mú 2 million step back ṣẹlẹ̀ ṣìírè ní ẹlẹ́ stupid ẹ tí mọ̀ kankan ẹ mọ̀ nada a ṣe bẹ̀rẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí rí a sì máa gòkè sí torí ibi gíga àlàyé tiwa ó ṣọ́ọ̀jù tá láǹtakùn ò bá kú láti bí dèdò ó tún máa takùn lọ dádó ọmọ wàdó àwàyè á tún máa ta wú ẹ lọ ṣé ti yé yín aláǹtakùn ò lè kú láéláé ó máa ṣe kí ni a máa ta lọ báyìí a ta dé mọ́kà bí tá à ń fà lọ dé a ta dé Saudi dé Kaaba gangan nù Kaaba bá yín gbogbo tó ń bẹ nù Kaaba bá yín wu gbogbo nù underground wọn á ṣí jáde gbogbo ayé á rí tí ń bẹ ń bẹ níbi tí orí burúkú máa ṣe yín dé nìyẹn kò tí ì yé yín ó ti yé yín mo ní appointment I love you all ó dìgbà.